Gbajúgbajà àáfàá ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara ní Sheikh Sanu Shehu Umar ti sọ̀rọ̀ ó ti bá gbajúgbajà olórin fújì ilẹ̀ Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní Alhaji Táyé Àkàndé Adébísí ẹni tí ó gbayé mọ̀ sí Tárí Currency. Umar ti bá a sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló tún ṣe fi òwe ó ti fi bá gbajúgbajà olórin fújì ìlú Èkó ní Alhaji Wasiu Alabi Ọdẹ́tọ́lá ẹni tí ó gbayé mọ̀ sí Pasuma Wonder. Ó ti dọ́gbọ́n fi ọ̀rọ̀ òwe àti ọ̀rọ̀ àgbà bá àwọn méjèèjì sọ̀rọ̀ wípé kí wọ́n wá bí wọn yóò ṣe parí ìjà àárín ara wọn, àti wípé kò sí nǹkan nílé ayé yìí débi pé èèyàn yóò máa jà tàbí máa ní ara èèyàn sínú. Kì í ṣe ìròyìn mọ́ wípé àjọṣepọ̀ bàbá àtọmọ, ọ̀gá àtọmọṣẹ́ tó wà láàrin Pasuma àti Táyé Currency ó ti dàrú láti nǹkan bí oṣù kẹjọ ọdún tó kọjá. Orin kan tí Táyé Currency sì kọ níbi tó ti kéde pé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ pe òun lọ́mọ Pasuma mọ́ nítorí pé kò tó òun bí lọ́mọ, àti pé òun kò kọ́ iṣẹ́ orin lábẹ́. Bẹ́ẹ̀ ló jẹ́ kó di mọ̀ pé ó bá jẹ́ pé bí torí pé òun kọrin bíi Pasuma ní làwọn èèyàn àná fi máa ń pè òun lọ́mọ Pasuma, tí wọ́n jẹ́ kó di mọ̀ wípé Pasuma ni bàbá òun nídìí iṣẹ́. Ó ní àṣírí tóun náà fẹ́ tú ni pé Pasuma fún rẹ̀ tí wọ́n ní kó máa pọ́nlé bàbá náà, òun náà ṣe àwòkọ́ṣe, ó sì ń kọrin bíi gbajúgbajà olórin fújì ìyún Alhaji Abdulkudus Abbas Akande Obesere. Ọ̀rọ̀ yìí ló máa di yanpoyanrin tó bí Pasuma àtàwọn olólùfẹ́ nínú, tó sì di pé ọ̀rọ̀ yìí di ìjà rẹpẹtẹ nípa pé àwọn olólùfẹ́ Pasuma wọ́n ń sọ pé ọ̀rọ̀ àbùkù àti ọ̀rọ̀ àrífín ní Táyé Currency ló sọ sí Pasuma ọ̀gẹ́. Lásìgbà náà sì ni èṣù ti tako sí ìjà wọn o, tó jẹ́ pé ìjùmọ̀ kan wàhálà kan ni wọ́n bára wọn fà débi pé láti nǹkan bí oṣù díẹ̀ tó ti ṣẹlẹ̀, èpè táwọn ọmọlẹ́yìn wọn tún gbé ara wọn ṣẹ́ ó lágbára kọjá sísọ. Bẹ́ẹ̀ náà ni Táyé Currency tó ṣẹ̀ṣẹ̀ pariwo síta láìpẹ́ yìí wípé Táyé Pasuma ó ti pe gbogbo àwọn olówó àti èèyàn pàtàkì tó máa ń pe òun sí agbo wọn tẹ́lẹ̀ kí wọ́n gbọ́dọ̀ pe òun mọ́ nítorí ìjà tó wà ní àárín àwọn méjèèjì. Ṣá o, lọ́jọ́rùú tí í ṣe ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tá a wà nínú èyí ni Shehu Sanu Shehu ni ó máa ṣàbẹ̀wò sí ilé Táyé Currency ní ìlú Ìbàdàn fún ti ààwẹ̀ Ramadan. Níbẹ̀ sì ni bàbá náà ló ti kí wáàsí mọ́lẹ̀ tó ń fi òkú ọ̀rọ̀ ránṣẹ́ sí Pasuma àti Táyé Currency ìpè káwọn méjèèjì kan pe àrò àti ọ̀dọ̀fin inú wọn láti parí ìjà pàápàá nínú oṣù ààwẹ̀ Ramadan yìí. Bẹ́ẹ̀ ni tẹlifíṣàn Yorùbá Tòótọ́ tún gbọ́ pé lẹ́yìn tí Sheikh Sanu Shehu tó parí wáàsí tó ṣe nílé Táyé Currency náà ni ló tún fún un ní ìmọ̀ràn ní kọ̀rọ̀ èyí tí kò sí ẹnikẹ́ni níbẹ̀ wípé kó má ṣe ba ojú Pasuma jẹ́ òyìn pé kó fi sí olórí ẹ̀, kó rántí àwọn oore tí Pasuma ti ṣe fún un tí bàbá náà tó sì ní káwọn méjèèjì káwọn agbọ̀n yóò ṣe parí ìjà àárín wọn pátápátá.